Oh. But let my fellow married woman come and sorrow. Toti marry. Me sorrow single mother. Torí wèrè làwọn single mother. Ọ̀pọ̀lọpọ̀ yín. Ohun tó lè yín kò lé ọkọ. Ẹ̀yin lẹ tún wà yín ṣe. Ẹ wá máa ní men why? Tẹ́ bá turn the hands of time. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ sọkọ nù. Ẹ lè like èmi torí ẹ̀yin ọkùnrin lèmi máa ń wà. Sórí ìdí tèmi ṣe hate Nàìjíríà ni pé kí ló ní tí wọ́n ṣe attach wedding yìí mọ́ pé Ìyábọ̀ suffered. Èwo tún rèé ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ nípa Priscilla ọmọ Ìyábọ̀ Òjó àti Ìyábọ̀ Òjó fúnra lára rẹ̀. Ẹ̀yin èèyàn wa arábìnrin yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀. Ǹjẹ́ ẹ ti ṣetán láti gbọ́ ohun tí arábìnrin yìí sọ? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ ohun tí arábìnrin yìí sọ nínú fídíò yìí. Single mother kí ni ìyẹn mean? Do you get? Like, I saw that and I'm like, Iyabo is not the first single mother to máa ṣe ìyàwó fọ́mọ. Kí ni ìyẹn mean? She's not even the first single mother. People are getting married every day too, you know. People rich marry, men too. people divorce, people resolute. You know? She's a single mother. God paid her. She didn't go to ọdún kan, kó ṣe anniversary ọdún kan. Ju wọn lọ. Let my fellow. She didn't go lọ bẹ̀. Kó lọ. Ṣé ibi tó ṣì ń ṣe yìí? Nígbà tí mi ṣe pé fún fact ni mò ń sọ. Mo ti sọ sẹ́yìn. Oh, sí nígbà tí mo sọ jẹ́ ní tó tún sọ. Ṣaléwá. Ṣaléwá. Adéyẹ. First 2 years of marriage. Ó máa dàbí pé wọ́n pààrọ̀ ọkọ ẹ nínú ilé ni. Mi fẹ́ mọ̀ bí love yín ṣe rí tó bó ṣe dùn tó. I swear to God. Mi fẹ́ mọ̀ bí love yín ṣe dùn tó. Ó máa dàbí wípé ẹlòmíì gbé àwọ̀ ọkọ ẹ wọ̀. Wípé aráyé wá ń ṣe nǹkan burúkú fún yín. I'm telling you what it is. After 2 years, tó bá ti lè survive the first 2 years of your marriage, tó lè survive ẹ̀. Má worry, Ọlọ́run tó bá ń pè. Ọlọ́run tó bá ń pè. Continue. Sórí ọmọ Priscilla yẹn, ó jọmọ tó farabalẹ̀. Yeah, that's right. Ọmọ yẹn jọmọ tó farabalẹ̀ gan. Ọmọ yẹn máa endure gan. Ó máa endure. Má worry. Wàláhì tàlá ọmọ yẹn máa endure. Sórí sùúrù tí yẹ ò ní. Resolute. Kí ni máa endure? Sórí sùúrù tí yẹ ò ní. Ọlọ́run jogún ẹ̀ fọmọ yẹn. Yeah. Ọmọ yẹn máa endure gan. Sórí ọbọjú máa jáksì oníbẹ̀lẹ́nu yẹn. Ẹ lọ kọ́lé tẹ̀ ní ilẹ̀. Ó máa take advantage ọmọ yẹn gan. Exactly. Ọmọ yẹn máa endure gan. Ó fún kan, kò fún kan. Ọmọ yẹn máa ó jọmọ tó farabalẹ̀. Priscilla farabalẹ̀ ká má parọ́. Tẹ́gan ní ẹ̀, ọmọ yẹn arẹ balẹ̀. You don't need to know her personally to know that she's a very calm and reserved girl. Ọmọ yẹn jọ ẹni tó farabalẹ̀, tó dẹ̀ mọ ẹ̀sìn. Tó máa fi ta ọmọ yẹn ní tansa. Tó máa fi ta ní tansa. Ṣé rí àǹtí Fatima tó ń bẹ́ kiri yẹn? Òun wáyàn kan tó fẹ́ mú lẹ́kọ̀ọ́ ni. Ẹjọ́ padà dé. Ẹjọ́ ṣe bí jẹ́ńdà wa ni. Who they call MayMay? Wàláhì tàlá ọmọ yẹn máa endure.